èyí ni bí orí ṣe kó gómìnà Adeleke yọ nínú ìjàmbá ọkọ̀ òfurufú. Gbogbo àwọn tí wọ́n gbọ́ ìròyìn náà ni wọ́n bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adeleke yọ pé orí kó òun àtàwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ yọ nínú ìjàmbá ọkọ̀ òfurufú kan tó wáyé lọ́jọ́ 5 oṣù kẹsàn-án ọdún yìí. Ìjàmbá tí Ọlọ́run kò jẹ́ kí ó gbẹ̀mí gómìnà àtàwọn èèyàn rẹ̀ yìí wáyé ní pápá ọkọ̀ òfurufú Murtala Muhammed nílùú Èkó. Aláròyé gbọ́ pé ọkọ̀ òfurufú aládàáni tó jẹ́ ti ẹ̀gbọ́n gómìnà ìyẹn Dèjì Adeleke ni wọ́n fẹ́ wọ̀ lọ sílùú Àbújá lọ́jọ́ náà. A gbọ́ pé kò tí ì ju ìṣẹ́jú 5 lọ tí àwọn awakọ̀ bàálù náà ṣàkíyèsí igbe ńlá tó ń jáde láti inú ẹ́ńjìnì ọkọ̀ òfurufú náà tí wọ́n fi tètè sọ pé kí àwọn tí wọ́n wà nínú ẹ̀ sáré jáde. Látìgbà náà sì ni ohun tó ṣokùnfà ìjàmbá òjijì náà ti ń dá awuyewuye sílẹ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti alákòóso hanga ìyẹn ibi tí wọ́n ń páàkì àwọn ọkọ̀ òfurufú sí ní Ìkẹjà. Ohun tí àwọn yẹn sọ ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ṣe ni àwọn ẹyẹ ti tẹ́ ìtẹ́ sínú ẹ́ńjìnì àwọn ọkọ̀ òfurufú náà, eléyìí ló sì gbóná tó fi yọrí sí iná nígbà tí àwọn awakọ̀ bàálù fẹ́ wà á. Ṣùgbọ́n olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adeleke lórí ètò ìròyìn Malam Ọláwálé Rasheed ti sọ pé báwo ni ìtẹ́ ẹyẹ ṣe fẹ́ mú ẹ́ńjìnì ọkọ̀ òfurufú gbóná láì ṣe irin. Ọláwálé ṣàlàyé pé lóòrèkóòrè làwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa àtúnṣe ọkọ̀ bàálù máa ń ṣàyẹ̀wò wọn, kò sì sígbà tí wọ́n páàkì wọn kalẹ̀ fún ọjọ́ pípẹ́. Ó ní ìwádìí sì ń tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n àbọ̀ ìwádìí abẹ́lé tí àwọn ní lọ́wọ́ báyìí fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe ojú lásán, ṣe làwọn kan ti ọwọ́ bọ inú ẹ́ńjìnì bàálù ọ̀hún. Ọláwálé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ẹnì kankan tó farapa nínú ìjàmbá náà, àlàáfíà sì ni gómìnà àtàwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ tí wọ́n jọ fẹ́ lọ sílùú Àbújá wà, kò sí nǹkan kan tó ṣe ẹnikẹ́ni. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.